The injustice is too open, very, very open. What is happening? Wọ́n fẹ́ tarnish two image of the governor of Lagos State and the Lagos State. This is a too open injunction. Ṣé yóò dà ń bẹ̀ àbí council ló fẹ́ fi èèyàn jẹ ọba fún wa lórí ilẹ̀ alágbàdo? Ṣé ministry ló fẹ́ choose èèyàn fún wa lórí ilẹ̀ alágbàdo? This is an open injustice. Mo fẹ́ kí gbogbo Nàìjíríà, gbogbo ẹ̀yin Àwórì, mo fẹ́ kẹ́ wo ọ̀rọ̀ yìí ó. Alágbàdo ọ̀nà mẹ́ta ni títí làwọn sí méjì. Then alágbàdo station, alágbàdo orílẹ̀, then alágbàdo Tomiwa, alágbàdo Tomiwa kẹ̀. Àlímọ̀ṣọ́ local government náà wà. Alágbàdo ilé tibí wọ́n wà ní Fàkọ̀jayé. Tó ìyàtọ̀ ti wà ń bẹ̀. Pé wọ́n wá tó ń lọ pé Tomiwa lẹ́yìn. Níbo lẹ ti jẹ́ Tomiwa? Àwọn ò tán mọ́ Tomiwa. Rárá mọ́ àtàn tó fi jẹ ìyá lọ́jà. Òun ló dá wàhálà ilẹ̀ ló lọ gbé tá àti ẹ̀ mọ̀ rí. Kì í ṣe bí rárá. Ó lọ gbé dìde. Òun ló máa jọba. Kò sí tó ń jẹ́ Ambọ́sẹ̀ Tomiwa. Wọ́n ti yan ọba ń sìn ní ìdílé tó kàn. Ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí. Sàkà, Ajibọ́sẹ̀, Olúmọkùn. Ìdílé mẹ́ta tí wọ́n ti approve fún wọn nìyẹn. Tó bọ́n ṣe tún wá yí tí wọ́n sọ di méjì yẹn ni òye wa o. Ṣé wàá mọ bí wọ́n ṣe jẹ́ sí Tomi Àgbàpá? Ṣé àwọn